ilé-ẹjọ́ kò gba bẹ́ẹ̀lì Portable o. Àdúrà ló kù tí àwọn olólùfẹ́ Portable ń gbà fún ọmọkùnrin olórin yìí wípé kí Portable má lọ padà fi ṣòkòtò péńpé roko ọba pẹ̀lú àwọn ẹ̀sùn tí adájọ́ kà sí Portable lẹ́sẹ̀. Àwọn Olúbàdàn Council ti jáde jáwé ìkìlọ̀ ewé akíwọ́wọ́ fún Aláàfin Ọ̀yọ́ látàrí ohun tí ó ṣẹlẹ̀ láàrin Olúbàdàn àti Aláàfin o. Ọ̀rọ̀ yìí sì ti di woro sí woro, kódà ó ti di yánpọnyánrin. Ẹ fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti lọ já Portable sílẹ̀ sí High Court èyí tí ó wà ní Onípànù ní Ọ̀tà báyìí. Níṣe ni adájọ́ kò sì gba bẹ́ẹ̀lì Portable. Àfàìmọ̀ kí Portable má fi ojú ba ilé ẹjọ́ báyìí o. Ṣé kì í ṣe ohun tí ó yẹ kí àwọn ènìyàn máa sọ mọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ ti dé kóòtù? Ṣé ni ọ̀rọ̀ rẹ̀ ti dé ilé ẹjọ́ o? Àdúrà tí ó sì yẹ kí àwọn olólùfẹ́ rẹ̀ máa gbà ní wípé kí Portable má padà lọ fi ṣòkòtò péńpé roko ọba o. Látàrí àwọn ẹ̀sùn ńláńlá eléyìí tí wọ́n má kà sí ọrùn ọmọkùnrin lẹ́sẹ̀ o. Ara àwọn ẹ̀sùn tí wọ́n sì fi kàn án ni wípé ṣe ni ó na ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún ní ó na ọlọ́pàá tí ó wá láti wá arrest Portable. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún fi ẹ̀sùn wípé ó kọ̀ láti jẹ́ kí àwọn ọlọ́pàá kó gbé e wá sí àgọ́ ọlọ́pàá ní ìrọwọ́rọsẹ̀. Èyí sì ni ara àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọmọkùnrin olórin náà. Ṣùgbọ́n ṣe ni àwọn agbẹjọ́rò gbìyànjú gidigidi láti jẹ́ kí wọ́n dá Portable sílẹ̀ nípa gbígba bẹ́ẹ̀lì fún un. Ṣùgbọ́n ṣe ni adájọ́ kò gba bẹ́ẹ̀lì náà wọlé rárá. Ṣe ni adájọ́ sì wípé ó ní arábìnrin kan tí ó jẹ́ ọlọ́pàá tí Portable fi ọwọ́ bá tí kò sì tíì padà sí ẹnuṣẹ́ láti ìgbà náà. Wípé ó di ìgbà tí arábìnrin náà bá tó padà sí ibi iṣẹ́ ni àwọn yóò tó mọ ìgbésẹ̀ tí ó tọ́ àti èyí tí ó yẹ láti gbé lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n fi pamọ́ náà sínú àgọ́ ọlọ́pàá títí arábìnrin náà yóò fi padà sí ẹnu iṣẹ́ rẹ̀. Báyìí sì ni àwọn olólùfẹ́ Portable sì ti wọlé àdúrà fún wípé kí Ọlọ́run má jẹ́ kí Portable fi aṣọ péńpé roko ọba o látàrí àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn Olúbàdàn Council, ìyẹn àwọn olóyè Olúbàdàn ti jáde tán báyìí o láti wá já ewé ìkìlọ̀ ńlá fún Aláàfin Ọ̀yọ́ báyìí. Ṣe ni wọ́n sì ní kí Aláàfin kí ó ṣọ́ra ṣe kí ó sì má tẹ̀ o. Bí Olúbàdàn bá tiẹ̀ ń wọ níkàṣe ni ó yẹ kí ó mọ àwọn ẹgbẹ́ rẹ̀. Kí Aláàfin lọ já ewé akíwọ́wọ́ fún ara rẹ̀ o. Ọjọ́ àná ọjọ́ 12 oṣù kìíní ọdún tí a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìyẹn Ṣèyí Mákindé máa ń ṣe àdúrà ìpéjọpọ̀ tí ó máa ń ṣe ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún. Ṣé bí ètò yìí ni ó wáyé tí àwọn oríṣiríṣi èèyàn jàǹkànjàǹkàn sì péjọ síbẹ̀. Ibẹ̀ ni Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn ti jọ gbé pàdé ara wọn tí wàhálà kan sì fẹ́ ṣe bí wàhálà láàrin àwọn méjèèjì. Ṣé bí Aláàfin ti Ọ̀yọ́ ikú bàbá yèyé ló kọ́kọ́ wà ní orí ìjókòó kó tó di pé Olúbàdàn wọlé dé o. Ni Aláàfin bá na ọwọ́ rẹ̀ sí Olúbàdàn láti kí kú àbọ̀ ìyẹn lórí ìjókòó rẹ̀. Ni Olúbàdàn bá gbójú kù bá gba ọwọ́ náà láti kí Aláàfin Ọ̀yọ́. Ni bàbá Olúbàdàn bá lọ jókòó tiẹ̀. Ẹ wo fọ́nrán náà gba gbogbo orí ayélujára kan tí ó sì ti di ohun tí àwọn ènìyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Olúbàdàn Council ti jáde síta báyìí lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lánàá o, tí wọ́n sì jáwé ìkìlọ̀ ńlá fún Aláàfin wípé kí ó lọ sọ ìwé agbéjẹ́mọ́wọ́. Wọ́n ní ohun tí ó ṣe lánàá yẹn kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú rẹ̀. Gbogbo ọ̀nà sì ni Olúbàdàn fi ju Aláàfin lọ. Àbí irú ìwà àfojúdi àti àrífín gbà wo ni Aláàfin hù sí ọba tàwọn ní Ìbàdàn yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ní kì í ṣe alákọ̀ọ́kọ́ tí Aláàfin máa fi ojú kéré ipò Olúbàdàn. Tí kinní bá sì ń tẹ̀síwájú tí Aláàfin kò sì jáwé ìkìlọ̀ fún ara rẹ̀ pàápàá tí gómìnà kò bá rí nǹkan kan ṣe sí i, àwọn máa gbé ìgbésẹ̀. Bí àwọn bá sì gbé ìgbésẹ̀, ọ̀rọ̀ náà yóò burú jáì o. Ọ̀rọ̀ tí àwọn Olúbàdàn Council sọ ǹjẹ́ kò ní di wàhálà ńlá báyìí nítorí pé àwọn tí ó lọ gbé ọ̀rọ̀ nítorí àwọn kan ti gbé ọ̀rọ̀ náà tọ kábíyèsí létí lọ tọ́ ibi tí ọ̀rọ̀